gbogbo wa wípé a kú dédé àsìkò yìí. Mo sì tún kí wa wípé ẹ kú àdúrótì wa, ẹ kú gbogbo ìgbà. Ọlọ́run bá kò ní jẹ́ kó ju yín ṣe. Ọlọ́run bá ojú tí ẹ fi ń wò wá, Ọlọ́run bá kò ní gba ojú náà lára yín. Etí tí ẹ lálẹ́ tí ẹ fi ń gbọ́ wá, Ọlọ́run bá kò ní jẹ́ kó dí. Gbogbo ìgbà tí a máa ń sọ nǹkan tá à ń sọ tí sì ń fi ń wọ̀ yín lára, àbẹ̀ Ọlọ́run bá kò yẹ pé èyí tí ó wúlò lára ni Ọlọ́run bá kò yẹ kó wọ̀ yín lára. Gbogbo ètò ọba jẹ́ ìbánilẹ́jọ́ fún yín àtàwọn náà níwájú Ọlọ́run bá kò ní jẹ́ kó ráyè lára yín. Ọlọ́run kò sì ní fáwa náà sọ gbogbo nǹkan tá a bá sọ tí ọba jẹ́ ìbánilẹ́jọ́ fún wa níwájú Ọlọ́run bá ní títa burú. Ọlọ́run bá kó bá wa lè jìnnà sí wa ọlá bó ṣe ń jẹ́ òun. Mo fẹ́ pàkíyèsí wa lórí ọ̀rọ̀ wa yìí kan náà ni. Ṣé mọ̀ pé wọ́n ní tí náà bá ti tán lásọ, ẹ̀jẹ̀ kò kí ń tán ní èékánná. Ó dífá fún ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ tí a sọ pé pẹ̀lú ògo Ọlọ́run oríṣiríṣi ẹ̀yà ni ọmọ mú jáde. Ó kù sí wa ní ọwọ́ láti rí pé irú ojú la fi wò ó àti báwo la ṣe fẹ́ rìn tí ó fi jẹ́ àǹfààní fún ìlú tí a ó fi kẹsẹ̀ járí. Mo sọ kí nǹkan nínú fọ́nrán tí mo ṣe kọjá, mo sì rí i pé àsìkò sí fún mi láti gbé kí n yànnàná rẹ̀. Lábẹ́ pé mo ń gbìyànjú láti yànnàná rẹ̀, ọ̀rọ̀ tó kún ọ̀rọ̀ lórí rẹ̀. Kí sì ni ọ̀rọ̀ tó kún ọ̀rọ̀ lórí rẹ̀? Ní ọ̀rọ̀ tí àwọn bàbá wa amòfin Abdulsalam, àgbàlagbà amòfin ni, ó sì jẹ́ pé olólùfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ni. Ẹjọ́ ọmọ ọkọ sàn-án-sàn, wọn wá jọ ọmọ ọkọ lásán, wọ́n tún jẹ́ oyè ìlú tó jẹ́ pé oyè ti tẹ̀sìn. Kò wá mọ bẹ́ẹ̀, wọ́n tún wá jẹ́ ẹnìkan tí ìbẹ̀wò Ọlọ́run bá ti ń bẹ nínú ọkàn wọn ní ọ̀wọ́ ìgbà tí Ọlọ́run ní kí àwa pẹ̀lú wọn kájọ ní àjọsọpọ̀. Ọlọ́run bá kò wá ní ìbàjẹ́. Mo gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣi mẹ́ta kan ní ẹnu wọn. Nínú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, kò wọ́pọ̀ nínú ẹni tí ń ṣiṣẹ́ amòfin tí a lè bá irú ọ̀rọ̀ báyìí ní ẹnu wọn. Wàláì tí mo bá sọ nífẹ̀ẹ́ nù, ó kù èmi kú Ọlọ́run bá mi tó dá mi, tàbí pé mo bá sọ láti fi tan ẹ̀yin tí ń wò wá, láti fi tàn yín jẹ. Ojú tí ọ̀rọ̀ wọn kọ sí mi lèmi fi sọ̀rọ̀. Ẹni tó bá mọ̀ wọ́n, ojú àti ìṣesí tí ọ̀rọ̀ wọn tó bá kọ sí onítọ̀hún ni kó fi wo ọ̀rọ̀ tí mo bá sọ. Ṣùgbọ́n ohun tó dá mi lójú tó sì fi mí ní àyà balẹ̀ ni pé ìjókòó èmi pẹ̀lú wọn ń ti ń lọ bí ọ̀nà bíi ìjókòó sàn-án pẹ̀lú wọn, ó ti ń lọ bí ọ̀nà mẹ́ta. Kákiri ẹni fírí láàrin mi pẹ̀lú wọn, ó ti ń lọ bí ọ̀nà bíi mẹ́ta bákan náà. Kájọ kojú ẹni ara ẹni pé àjọ fi ojú rinjú, kájọ dúró ní kóòtù pẹ̀lú wọn, ó tó ọ̀nà méjì. Ṣùgbọ́n a dúpẹ́ f'Ọlọ́run pé mo jẹ́ nìkan tí mo tètè mọ ríìdì èèyàn gidi gan. Ní gbogbo ìgbà t'Ọlọ́run fi ní kí n mọ̀ wọ́n, ìjókòó wa tó ìjókòó mẹ́rin. Àwọn retí ní ìsìn pé ẹ̀sìn ìjókòó kan ó tó bí mẹ́rin. Àti èyí tá a jọ jókòó sọ̀rọ̀ àti èyí tó yẹ pé òde ló pa wá pọ̀.
mo kọ́ ẹ̀kọ́ gidi gan látara wọn àti látara àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ jáde. Yóò dùn mọ́ mi púpọ̀ jù níwájú Ọlọ́run Ọba tó bá yẹ pé bí sọ tí wọ́n sọ wọn kò hàn lójú wọn ní sọ tàbòsí, àmọ́ yóò dùn mọ́ mi ní kí Ọlọ́run Ọba kó bá mi ṣe fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe sọ ìjọ náà ọ̀bẹ Ọlọ́run Ọba. Omi tí mi pè ní wọ́n tó padà tó jọ sọ yóò dùn mọ́ mi láti pé kí Ọlọ́run Ọba kí ó lò wọ́n kó sì lo ipasẹ̀ tiwọn náà láti pé kí àwọn àtúnṣe kan wá lórí ọ̀rọ̀ ìlú, lórí ọ̀rọ̀ ẹ̀sìn, lórí ọ̀rọ̀ àlàáfíà ìlú. Tí Ọlọ́run bá lò wọ́n lára àwọn tí Ọlọ́run bá fẹ́ lò fún àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́, màá jẹ́ ẹnìkan tí yóò dùnnú tó pọ̀ níwájú Ọlọ́run, torí kìí ṣe torí nǹkan kan, torí àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ àti ìrírí tí mo rí nígbà tí èmi pẹ̀lú wọn tí a fi jọ ní àjọsọ, tá a fi jọ jókòó sọ àwọn ọ̀rọ̀ tá a sọ tí mi ò lè yànnàná rẹ̀ fún àwọn èèyàn. Àwọn tó mọ̀ ní kájọ wà lórí ìjókòó ní gbogbo àwọn ìjókòó tá a jọ jókòó yóò ti mọ iye wọn dáadáa. It's not for public consumption for now. Nǹkan tó yẹ kó lè ṣe Ògbómọ̀ṣọ́ láǹfààní gidi gan ni ní gbogbo ààyè, ní gbogbo ọ̀nà. Òdodo ẹ̀rọ ó ń bẹ lẹ́nu wọn, but nítorí àwọn àǹbẹ̀ ni wípé nínú ìjẹ́ òdodo ọ̀rọ̀ tó wá ń sọ yìí, hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ wọn lára wípé ẹ jẹ́ ká sọ tí ń jẹ́ òdodo báyìí yóò ṣe kúrò tó, kódà kò bá àwa jẹ́ wípé àwa gangan lọ̀rọ̀ bá bá wí, orí wà ń lo òdodo sísọ. Nínú àwọn nǹkan tí wọ́n sọ jáde, wọ́n sọ pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Mo wá tún wá wo fọ́nrán kan tó mú mi máa ṣe fọ́nrán eléyìí ni pé ojú tí wọ́n fi bá mi sọ̀rọ̀ níjọ́ àkọ́kọ́ lórí tí wọ́n ń sọ ní ojú fọ́nrán tí mo ní mo rí náà ló bá mi sọ̀rọ̀, ló fi bá mi sọ̀rọ̀ lójú ẹlẹ́ẹ̀kejì. The same countenance, the same ojú yẹn àti ìrírí ara yẹn náà mo rí lára wọn lórí fídíò yẹn. Ó ká mi lára pé yóò dáa púpọ̀ jù tí wọ́n bá lè sọ ọ̀rọ̀ nípa rẹ̀, láti pé kí àwọn èèyàn kí á mọ̀ wípé àwọn ẹ̀dá ń bẹ kí Ọlọ́run kó dákun kó tètè bá wa lò wọ́n fún ìlú Ògbómọ̀ṣọ́, torí pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kó lè bá rojú, kó lè bá ráyè. Ṣebí ọ̀rọ̀ yìí ní pàtàkì jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn pọ́nbélé ni, tí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn Islam. Ìtumọ̀ tí mo sọ pọ́rọ̀ ẹ̀sìn pọ́nbélé ni pé ahọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ káyìn ló fi jẹ́ pé jọ́rọ̀ ẹ̀sìn pọ́nbélé. Wọn ò fi ọ̀rọ̀ yìí kọ́ Kristẹni lẹ́sẹ̀, wọn ò sì fi kọ́ oníṣẹ̀ṣe lẹ́sẹ̀. Nǹkan tí wọ́n sọ ni wípé báwo ni ọjọ́ ọ̀la ọ̀rọ̀ Islam ṣe fẹ́ rí ní ìlú Ògbómọ̀ṣọ́, ní ìtọ́jẹ́ pé àtèmi àtẹ̀yìn gbogbo wa yìí la mọ̀ wípé a ó padà lọ rí jábọ̀ níwájú Ọlọ́run Ọba. Gbólóhùn àtúnṣe ni, ṣùgbọ́n kí n tó lọ jìnnà lórí àfikún tèmi lórí ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ mọ̀ wípé mi ò ní purọ́ tanra mi jẹ. Kí n tó wá lọ jìnnà nípa rẹ̀ nínú àwọn àtúnṣe ọ̀rọ̀ náà, mo fẹ́ ṣẹ́ ọ̀rọ̀ náà mọ́ wọn lára
yóò dùn mọ́ mi níwájú Ọlọ́run ọba pé orúkọ tí wọ́n pè mí ní ọjọ́ kan tèmi pẹ̀lú wọn jọ sọ̀rọ̀, tí wọ́n bá ilé jẹ́ kí orúkọ yẹn kó ṣiṣẹ́ lára wọn, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò gbọ́dọ̀ bá wọn lábo, ó yẹ kó bá wọn lákọni, kán sì ṣiṣẹ́ lé lórí lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kì í ṣe pé mo pa láṣẹ, ṣùgbọ́n torí tá a bá pé torí Ọlọ́run ní tòótọ́ la bá fi ń wà àlàáfíà ní ìlú Ògbómọ̀ṣọ́, àfi kí wọ́n ṣiṣẹ́ lé lórí kíákíá kí a hàn wípé mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni tí wọ́n ń wíyùn, bí wọ́n sọ pé a ò sì gbọ́dọ̀ kọlu ara wa tàbí láti pé ká jìgbà ara wa. Tí wọ́n bá lè ṣe ajẹ́ pé gbólóhùn yìí ti ṣiṣẹ́ lára wọn, àwọn náà wá ti wá gbé jáde, wọ́n á jókòó tì. Kí ló fà á tí mo fi sọ báyìí ni wípé mo ní ó ṣiṣẹ́ mọ́ wọn lára ni pé ọ̀rọ̀ imamship Ògbómọ̀ṣọ́ wà ní court. Ta ló gbé ẹjọ́ yẹn lọ sí court? Ẹ̀yin gangan fúnra ara yín tí ẹ sọ wípé ẹ̀ ń wá ìṣọ̀kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam nílùú Ògbómọ̀ṣọ́ ni. Ǹjẹ́ tá a bá lò ní ahọ́n ti Yorùbá, ǹjẹ́ àmọ́ ti kóòtù dé ká sọ̀rẹ́ bí? Ibi tí àṣìṣe ti bá yín díẹ̀ nìyẹn. Tẹ́ bá lè try, tẹ́ bá lè bá adjust ẹ̀. Gbogbo ẹni tí bá ń wá tún ṣe yóò fi ọ̀rọ̀ lọ ẹni tó lè bóun tún ṣe, kódà nípamọ́ ni. Nígbà tó bá délé tí wọ́n bá wá parí ìjà náà, àwọn sọ pé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ lágbájá, kódà tàmọ̀dù ló rán sí mi torí pé kálíbà wà láàfíà kìíní yìí. Àwa dúpẹ́ fọ́lọ́run wípé bó ṣe bá òun náà rí tó bá èmi náà rí, Ọlọ́run ní kọjọ yé gbogbo wa. A wà á mọ̀ dúpẹ́ fún ẹni tó ṣe òkùnfà yóò rẹ̀ ṣe yóò wá padà mọ́ gba orí yín. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ò bá rí, kò tí ì yẹ wípé Ọlọ́run tún lè fún yín ṣe. Àmọ́ tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí lágbọ́yé, tẹ́ ò bá wò pa burú sí yín, jìnnàjìnnà burú sí yín ní ń sọ wípé òun fún yín ní ìmọ̀ràn lórí ọ̀rọ̀ tẹ́ sọ. Kì í ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ sí yín wípé mo fẹ́ fi attack yín, no. Opinion tèmi ni, opinion tèmi sí yín ni, kì í ṣe sọ̀rọ̀ yẹn. Kí ló fà á tí mo sọ báyìí ni pé ẹni ẹjọ́ ní court, ẹjọ́ tẹ́ ẹ sì ní court yìí, ẹ pé ìlú lẹ́jọ́ ni wípé àwọn ilé tí wọ́n ń jẹ ìmáàmù kí wọ́n má fi wọ́n jẹ mọ́, kí wọ́n sọ di oyè gbogbo mùsùlùmí. Ẹni tọ́lọ́run bá fún ní ìmọ̀ lórí rẹ̀, òun ni kí ọmọ jẹ́, kí wọ́n mọ̀ ṣe ní ìdílé mọ́. Àkọ́kọ́ ni wípé ẹ ò kọ́kọ́ wò ethically wípé kíní yìí báwo ló ṣe fẹ́ rí lára ìlú, àti pé báwo ló ṣe fẹ́ rí lára àwọn ìdílé yìí. Igun wo àti ipa wo ló sì fẹ́ kó lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò fi ní dá wàhálà lẹ̀. Ẹ ò wò bẹ́ẹ̀. The timing, ìgbà tẹ́ time ẹ̀ sí láti pé ẹ fẹ́ ja ìjà yìí àbí ẹ fẹ́ ṣe ní gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ ṣe, timing yẹn wrong gidi gan, torí pé omi ìjà ti wà lórí iná tán tí ń koná sí, tó ti ń gbóná bọ̀.
ẹ̀yin wá ṣẹ̀ṣẹ̀ wá mú omi tìyín tó ti ń wó ẹ wá ní ẹ jẹ́ ká jọ jẹ́ pọ̀ kó lè bá a pọ̀ ǹjẹ́ tó bá hó tán ǹjẹ́ kò ní rú paná ẹ ò wú bẹ́ẹ̀ in tó wà lọ́kàn tèmi lèmi ń sọ fún yín èmi sì ń sọ fún yín wípé mo lérò wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìlú tó wà lọ́kàn tiwọn náà ni pé ẹ ṣe bẹ́ẹ̀ ni torí àti lè fi ẹsẹ̀ Yunusa lélẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́mọkúrò ńbẹ̀ tí ẹ sì ti gbàgbé wípé ọ̀nà ibìkan ni Yunusa fi di ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní ọ́fíìsì tí ẹ̀yin gan náà ní believe lé lórí pé he who hire can fire. ẹ wọ́n ń wò pé nígbà tí ẹ bá pé àwọn ìdílé ò ní jẹ ìmáàmù mọ́ then àwa lè wá òfin tó lè bá kẹ̀ nígbà tó ti rí bó ṣe rí yìí kí Yunusa kúkú fẹ́ kan máa jẹ lọ kò sí ọ̀nà bẹ́ẹ̀ ni tó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ tún ti gbàgbé ni àgbẹ̀rẹ̀ pé kò bá yé yín nígbà náà wípé this Yunusa of a person kì í tún wá ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ṣe àwọn tuntun òfin míì ṣe láti pé kí ọmọ ìlú mi kọ́ wa máa jẹ ogún Ògbómọ̀ṣọ́ ẹ sọ ọ̀rọ̀ kan níjọ́ kan yóò jẹ́ ọ̀rọ̀ mo fẹ́ tú àṣírí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kí n tú àṣírí ni kí ọ̀pọ̀lọpọ̀ etí kò gbọ́ kan lè mọ orí èèyàn tẹ̀ ń ṣe ojú tí ẹni bọ́dì bá fi ń wò yín kan lè tún ojú yẹn refine láti fi wò yín kí ni ọ̀rọ̀ tí ẹ sọ níjọ́ náà èmi ẹ̀yin dírẹ́fà yín lọ́ọ̀yà mi ọ̀rẹ́ mi àìlérò a jọ wà nínú mọ́tò lọ́jọ́ náà mo sọ bẹ́ẹ̀ fún yín láti lè fi rán yín létí ìjọ́ tẹ́ sọ ọ̀rọ̀ yẹn ẹni in fact ọ̀rọ̀ Yunusa ò yé yín ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wí ni pé ṣé ẹ mọ̀ pé n fẹ́ dá sí gbọ́rọ̀ lu ṣe ń lọ pé I'm just studying it bó ṣe ń lọ ṣùgbọ́n the way I see the boy is very 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 arrogant ọ̀nà tó gbà fi ṣàrífín sí kábíyèsí báyìí nínú jẹ́ gan I can still remember that lẹ́sẹ̀kẹsẹ̀ ojú mi lérò bàbá yìí ojú àtẹ̀mí tí ẹ̀ ń fi ń wò wọ́n kọ́ ni wọ́n àti pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti yé mi wípé ẹ̀yin ń jìjàǹgbara tiyín láti pé bóyá ẹ̀ ń wá reform àtúnṣe nínú ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ nínú wíwá àlàáfíà àti ìgbéga fún ìlú Ògbómọ̀ṣọ́ ni bí ẹ̀yin ti ṣe ń rò but àdárò tiyín ni mi ò lérò wípé bóyá àwọn kan jọ ń bẹ tẹ́ ẹjọ́ jókòó láti pé kẹjọ rò ó pé ṣé kí ní ilé work àbí kò lè work tẹ́ ń fi ń ṣe wípé ẹ fẹ́ gbé ẹjọ́ dìde láti pé gbogbo létí tí ń jẹ ìmáàmù kí wọ́n mọ̀ mọ́ fi lé kankan jẹ ìmáàmù mọ́ àfẹ́ tó bá ní ìmọ̀ yẹn lọ́dọ̀ àwọn kan bá ṣe ń gbé káàkiri nígboro tí wọ́n bá ti sọ fún yín kẹ́ ẹ gbọ́ ìní pé àwọn kan ní sponsor bíìlì yẹn níwájú yín láti pé kọjá pé ẹ̀yin tí ẹ ní ìmọ̀ lórí òfin láti wá ṣe ẹ jẹ́ ká gbé òfin ti tòyìnbó ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ́ kan ẹ jẹ́ ká lo òfin àárín èmi ara yín síra wa ìjó ṣeé ṣe kí n gba kọ́kọ́rọ́ mọ́tò yín tàbí
kí n sọ fún yín pé nínú wípé ẹ̀ ń fún mi ní mọ́tò yín lò ní gbogbo ìgbà tó bá ti wù mí láti lò, ìjọ ṣeéṣe sófin kan wà tó wà rántí wípé tó ń di pé ẹ̀ ń fún mi ní mọ́tò yín lò ní tẹ́ẹ̀sì yẹ̀ mí lọ́wọ́ rẹ̀ wò, èmi tí ẹ̀ wá ń fún ní mọ́tò lò wá dẹni tó fẹ́ máa la òfin lé yín lórí wípé aago 5 ìdájí ni kẹ́ tó máa gbé mọ́tò jáde, ẹ ó mọ̀ jíjáde láago 4 náà. ṣé ẹ láti yín làbẹ́ ẹ̀ gbọ́? nítòótọ́ ẹ̀yin lẹ ní mọ́tò yín o, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ jáde nígbà tó bá wù yín o. òfin tí mo sì ń wí ọ wá jẹ́ òfin èmi aláyàálò lọ́sọ́dọ̀ tiyín. báwo ló ṣe fẹ́ rí lára yín? wọ́n wá bi mí léèrè pé báwo ló ṣe jẹ́, mo wá ń sọ fáyé wípé mo ń lérò pé n tó jẹ́ tọ́pẹ́ ẹ̀kọ́ rẹ̀ mọ́ ṣe báyẹn ni, torí pé mọ́tò yìí Barrister Abdulsalam nìkan ni wọ́n ń lò lọ́dọ̀ ti tèmi, èmi pẹ̀lú àwọn tá à ń jọ ń lò pọ̀, nígbà tó yẹ pé àwọn tí pẹ̀lú wọn jọ ń pọ̀ àpọ̀, òfin wa ló gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀yin tẹ́ ní mọ́tò yín. example mo fẹ́ mú wa kọ́kọ́ fẹ́ mú wa fún yín nìyẹn lórí ọ̀rọ̀ òfin lórí ìdílé. lágbájá lè jẹ ìmáàmù àbí Làkàṣègbè lè jẹ ìmáàmù. ẹ̀tọ́ ilé ọba ni tí ń sì ń ṣe ẹ̀tọ́ ìlú. ẹwẹ́ fẹ́ gba kíní ikú lọ́wọ́ olùpẹ̀yìn ìlú, kò ní í dáa ká ṣe bẹ́ẹ̀. ẹ ò wá ní replacement fún, ẹ ò rí òfin tó báàkì ẹ̀, ẹ ò jókòó kọ́mítì kan 2 3 4 5 tí kò ní jẹ́ kọ́mítì alábòsí. tí ó wá dé pé nígbà tẹ́ bá conclude ẹ̀ tán, gbogbo bí tẹ́ bá gbé ìwé conclusion yín sí lágbàáyé, wọ́n máa fi kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ ò ṣe bẹ́ẹ̀, ẹ ṣe ní 1 man riot àbí 1 man gang ilẹ̀ fi ṣe nítorí nǹkan tó wà lẹ́nu. ẹ dákun tó lọ lọ́hùn, ojú ò lẹ́yìn pẹ̀lú Ìbà Abógundé máa fi gbòòrò yẹn tẹ́ bá kò ní kóòtù, àbí tẹ́ bá wà ní kóòtù pẹ̀lú wọn, ojú ò lẹ́ fi jọ ń wòra yín. definitely Ìbà Abógundé ọmọ fojú wípé ẹni tó fẹ́ gba ogún lé wa, ẹ̀tọ́ lé wa kó lọ́wọ́ wa, tó fẹ́ fi tàfàlà fún gbogbo ayé pé káyé ọmọ ṣe bó ti ṣe wù wọ́n. in tí àwọn òbí wa jìyà lé lórí náà fẹ́ gbà kó lọ́wọ́ wa, náà fẹ́ sọ fún wa ní ìsìn pé wọn ò mọ̀ ọ́n ṣe mọ́. tí wọ́n bá rẹ́rìn sí i, wọ́n rẹ́rìn sí i ní ẹ̀rín yangi ní ẹ̀rín tí ò dénú ni. owó tó yẹ kí wọ́n fi jẹun wọ́n kó síta láti lọ rí mọ́ fi gba lọ́ọ̀yà. bẹ́yìn ọ̀tẹ̀ ẹ̀ ní ná owó rẹ̀, ẹ̀yin gangan ni lọ́ọ̀yà, àwọn ọmọ ṣẹ́ yín lẹ́ẹ̀mọ̀ràn àfi tẹ́yìn náà bá fẹ́ wà. kò lè dàbí èyí táwọn lọ rèé tọrọ sísì épìnì nínú kò sí yìí tí wọ́n kó sórí pé ẹ má gba ẹ̀tọ́ lé wa kó lọ́wọ́ wa. ó wá ṣe déédéé ìgbà Yunus Ayọ̀ lọ kò lọ, ọmọlé ni ọmọlé kọ́, ó ń bọ́ba kò bọ́ba. ó wá ṣe pé déédéé táìmù yẹn ni ìwé tí yín ń jáde. bó o láyé ò ṣe ní máa rò sí wípé ẹni tẹ́ ẹ sọ pé ó wà arrogant yìí ilẹ̀ ń ṣe nǹkan lábẹ́nú láti pé kó favour rẹ̀. ogúlùntún lọ̀rọ̀ tẹ́ sọ, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tó kàn ẹ̀yìn náà ni tó bá yín lára mu. àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé láti pé ẹ fẹ́ ìrẹ́pọ̀ láàrin ìlú, àwọn ìrẹ́pọ̀ yìí àti ìgbésẹ̀ yìí ó lè ṣeé ṣe kódà kó jẹ́ pé ìjókòó èèyàn 4 ni tàbí 5 tó yẹ pé àwọn 5 tẹ́ fẹ́ pè kalẹ̀ tí wọ́n jókòó yìí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú Yunusa, wọn ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn olóyè ẹ̀sìn nílùú.
ọ̀rọ̀ yóò kan Yunusa tẹ́lẹ̀ rí tọ́wọ́ pé tẹ́lẹ̀ ṣe gbé wá ní àyàfi tó bá jẹ́ pé nígbà tẹ́ ẹ fi ṣe ẹ ṣe níṣe wípé torí Yunusa lẹ fi ṣe òfin yẹn lẹ fi lọ sí kóòtù ló kù torí ẹ̀yin lẹ mọ̀ tẹ́ fẹ́ twist ẹ̀ sí tó bá pé torí rẹ̀ lẹ fi lọ nǹkan ló kù ṣùgbọ́n tí ẹ bá ṣe torí rẹ̀ lẹ fi lọ lópin ìgbà tẹ́ ẹ bá fẹ́ yan kọ́mítì tí kọ́mítì tẹ́ ẹ bá fẹ́ yàn tí orúkọ èèyàn méjì tàbí mẹ́ta bá jáde nínú list tí Yunusa pè jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo ayé ló neglect kọ́mítì yín yẹn wípé iṣẹ́ Yunusa àti àwọn bàbá àṣàlẹ̀ rẹ̀ lẹ́ ń ṣe. Yes, kọ́mítì mélòó ni wọ́n ti set up tó yẹ pé àwọn bàbá àṣàlẹ̀ rẹ̀ náà ni wọ́n ń set up kọ́mítì tí wọ́n gbé ojú míì jáde nígbà tí nǹkan wá bá tó bá ti ká wọn lọ́wọ́ kò tí wọn ò rí bí yí mọ́ anybody lórí mọ́ ni wọ́n tó máa jẹ́wọ́ wípé àwọn bàbá àṣàlẹ̀ Yunusa àwọn ló rán wọn pé káwọn ò ṣe báyìí torí pé àti wá àlàáfíà fún kí wọ́n mọ̀ yọ Yunusa ní ìmọ̀. So mo rọ̀ yín n tó lè dára jù ní pé tí ẹ bá fẹ́ ní tòótọ́ pé ẹ fẹ́ àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹjọ́ tẹ́ ẹ pè wípé àwọn ìdílé tán ń jẹ ìmáàmù kan mọ̀ múyàn láti bẹ̀ mọ́ ẹ kọ́kọ́ gbé ẹjọ́ yẹn kúrò ní kóòtù unconditionally. Ìfẹ́ ìlú lè fi hàn yín ẹ wá pa àwọn èèyàn jókòó kára pé ìtumọ̀ tẹ́ fi sọ pé káwọn ìdílé kan mọ̀ fa ìmáàmù kalẹ̀ nìyí. Èmi yìí kọ̀wé nígbà náà nínú ìwé tí mo kọ wípé káwọn mọ̀ fi ìdílé jẹ mọ́ mo mọ èsì tí wọ́n bá pàdé níbẹ̀ ìgbà tí èsì tí wọ́n bá pàdé níbẹ̀ mú mi káwọ́ sókè ṣùgbọ́n nígbà tó di pé nǹkan míì tó tẹ̀yìn rẹ̀ yọ ló bí nǹkan tá à ń ṣe ní ìsìn tá à ń sọ jù sí tí kò tí ì tàn. Ní àwọn ahọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ bá mi sọ àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ fi lè mọ́ lọ́wọ́ ìlú nù kò ní sínú wípé bóyá ẹ ṣe ìmọ̀ràn tí kò débi tó yẹ pé lórí ahọ́n lọ́wọ́ ẹ wá àtúnṣe tí kò dé gògóńgò yín tó yẹ pé orí ahọ́n yín lọ́wọ́. Mo rántí pé the last ìjókòó tí mi pẹ̀lú yín jọ sọ èmi jọ sọ àwọn lapses tó wà nílùú Ògbómọ̀ṣọ́ nínú àwọn lapses tó wà lÓgbómọ̀ṣọ́ aṣọ ti individuals àìtún sọ ti gbogbo ilé tí ń jẹ ìmáàmù àti irú àwọn cathedrals nǹkan tá a need láti pé kí ìdàgbàsókè kò lè bá Islam. That cannot be done lópin ìgbà tẹ́ bá wà kóòtù pẹ̀lú wọn. Institution tó produce àwọn imam nílùú Ògbómọ̀ṣọ́ àwọn lapses tó ní àjọsọ pẹ̀lú yín tó bá tiẹ̀ jẹ́ pé níbi lapses yẹn láti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ set up committee gidi tí wọ́n jókòó tán ní èròǹgbà gidi fún ìlú Ògbómọ̀ṣọ́ kìí ṣe committee olówó kìí ṣe committee ọlọ́lá kìí ṣe kọ́mítì alágbára kọ́mítì ẹni tó ní ìfẹ́ ìlú dénúdénú a sì muslim tó sì nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀ dénúdénú tí kò sì sí nínú ẹni tó lè máa fàjà gíníjàgan láàrin rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n yìí ṣe ẹlẹ́sìn títí ẹ̀. Àwọn tẹ́lẹ̀ set up nìyẹn torí ìlú lẹ fẹ́ ṣe fún àlàáfíà ẹ̀sìn yín yóò mọ jẹ́ àlàáfíà ìlú ṣùgbọ́n tẹ́yìn ní ẹ̀sìn yín ó bá ti mú àlàáfíà jáde ìlú náà ò ní àlàáfíà orúkọ lóko tí kálukú ọmọ gbé sórí kankan ebi mùsùlùmí ni ńlójú kọ́rọ̀ wọn kórìí bó ti ṣe rí yìí. Mo wá ń rọ̀ yín lórí àwọn nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ó ní pé ẹjọ́ yìí ẹ gbé kúrò ní court
unconditionally kẹ́ withdraw rẹ̀ fully completely. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ó ní pé kẹ́ wá fi ara balẹ̀ kẹ́ wá wá àwọn tí ẹ ó lò láti jẹ́ reconciliation committee tí ò ní kan ẹnì kankan nínú àwọn tó ń fa ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ including myself tí ó ní kàn mí. ẹni tó bá kàn mọ́ pé òun bá ní ọ̀rọ̀ tó bá fẹ́ sọ fún reconciliation committee yìí yóò fi ìwé ránṣẹ́ sí yín ni. ẹ wá jáde sọ fún gbogbo ayé pé ẹ ń fẹ́ reconcile láàrin àwọn mùsùlùmí láti pé káwọn mùsùlùmí ká wà lódìdí náà. lábẹ́ rẹ̀ ìjẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nígun báyìí nígun báyìí nígun báyìí sótọ́nà. tíjókòó yín ọmọ wa supreme tí guideline yẹn tí ọmọ wa supreme guided by Quran and Hadith and the law of the land to the right everybody must be given, be it a Muslim or a Christian, be it a Christian or a traditionalist. So everybody must be able to have his own or her own rights. Kìí ṣe irú eléyìí tí ń lọ rí ṣe camouflage pé àwọn ní sharia committee, àwọn èèyàn ń ṣe sharia committee, ẹni tó jókòó tó ń ṣe sharia committee tó fẹ́ mọ́ lead sharia committee ìgbẹ́ ń bẹ́ díẹ̀ tó ti gbẹ́, àìlóòótọ́ ń bẹ́ díẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀. àwọn tó fi ṣe àsọ̀ǹgbè lórí committee òpùrọ̀ ayé ọ̀run ni wọ́n sì láwọn ṣe ṣẹ̀ríà sẹ́pọ̀n ṣe pé ṣẹ̀ríà nìyẹn. ìtàn pé ṣẹ̀ríà is the book of Moses nífà. ìtàn pé ṣẹ̀ríà níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ inú book of Moses ni. ìwé òfin ànábì Musa ni àtàwùrá ni. ṣẹ̀ríà ti bẹ̀rẹ̀ látòrí àtàwùrá. gbogbo ẹni tó bá fi lè tẹ̀lé nǹkan tó wà nínú àtàwùrá àti tẹ̀lé ti Ìnjílà yóò rọrùn fún, àti tẹ̀lé the 7 book of Moses, àti tẹ̀lé the complete Bible yóò rọrùn fún. tó bá sì tẹ̀lé complete Bible àti tẹ̀lé gbogbo comparatively tó wà nínú Quran yóò rọrùn fún jù. torí pé Quran ó ti define àtàwùrá fún un, yóò ti àtàwùrá ó ti sọ tiẹ̀. Ìnjílà dé ibi tó ti ní soft landing ó wà ń bẹ. ìgbà tí Quran dé ibi tó ti make it much easier yóò tún wá yọ. lágbájá báyàwó yàwó sùn ẹ lọ rí ilẹ̀ lóko, lágbájá ṣe kínní ẹ lọ rí ṣe kínní sùn. òfin ni nítòótọ́, ṣùgbọ́n tí kìí bá ṣe ti pé lágbájá a fẹ́ sọ àbí a fẹ́ mú àbí a fẹ́ ṣàbòsílẹ̀ lórí, èmi ń fẹ́ wo àáfàá mélòó tí ó jẹ́ pé káàdì, that is a judge nínú Islamic law, Islamic court, tí yóò jókòó báyìí tí kìí bá ṣe pé tó bá fẹ́ ṣèdájọ́ lórí ọlọ́mọge tó lóyún tán gbọ́dọ̀ wádìí ta ló fún lóyún, tí ó sì sọ pé lágbájá ló fún lóyún, tí yẹn bá wá sọ pé irọ́ ni òun kọ́ òun ni òun kọ́ òun ni, lópin ìgbà tó wọn bá ti bá lórí rẹ̀ condition wo la fi lè rí ta fi lè padà convince wípé òun ló ní oyún tó wà nínú ọmọ rẹ̀. òfin gbọ́dọ̀ dé, torí pé òfin tó mú ẹni tí ń ṣe zìnà kìí ṣòfin kékeré. Islamically, Islam permit ẹ, but ẹ wo òfin tó de ẹni tí máa ń ṣe zìnà, ẹ sì wo condition tó lè mú a fi conclude pé lágbájá onízìnà ni, ta ni ọba wọn bẹ, òfin wo ló mú ẹni tó ṣe zìnà.
soft landing ní pé ká má mọ̀ wò pé ọlọ́run yìí yóò sọ yín náà yóò sọ yín sínú yóò sọ yín sínú kẹ wá mọ̀ wò bí ọlọ́run bíi fire service pé ẹ wá lọ́rọ̀ nǹkan mi ọlọ́run jó yín náà yóò jó yín náà yóò jó yín náà yóò jó yín náà nà lẹ́mọ̀ rí. That is exactly what it is. That is why even in the Bible it has been stated wípé ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe wípé kó ronú kó pìwàdà. ilé tí àwa mùsùlùmí náà máa sọ pé ọlọ́run ọba àgàfúrù àrọ̀hìmù ni ọlọ́run ọba lọ́ba tí máa ń ṣe àforíjì fún ẹ̀dá tó bá ti mú ọkàn rẹ̀ wá láti tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run òun sì tún kẹ́ ẹ̀ tó bá ti mọ̀ ọ́ póun tó ṣe mọ́. mi ò fi ọ̀rọ̀ lẹ̀ fún ọ̀rọ̀ but mo kàn try láti clear ẹ̀yin bàbá wa Abdulsalam ọ̀rọ̀ lè dùn lẹ́nu yín dáadáa tẹ́ bá dé politics ní heated politics tẹ́ bá dínkù ẹ̀yìn wọn bọ́ omi tẹ́ fẹ́ yọ nínú omi tó wà lórí iná tó fẹ́ mọ owó yìí inú dasẹ́ ìgbẹ́ ìpín kankan jẹ́ kọ́ lọ́ọ́ rí tutù ọmọ òrùpa náà. ǹjẹ́ yìí mọ number of people tó máa retí pé ọjọ́ báyìí ní kóòtù ọjọ́ báyìí ní kéèsì ọjọ́ báyìí ní kóòtù ìjọ́ ní kéèsì ìjọ́ ní lọ́dún ìjọ́ ní kéèsì àtẹ̀ntọ́ mọ reason tẹ́ fi lọ àtẹ̀ntọ́ mọ àtúntọ́ mọ interpretation àtẹ̀ntọ́ mọ kéèsì tí yín gan kó àwọn kan láyà sókè l'Ógbómọ̀ṣọ́. ó ti mú kó yẹ pé àwọn tó nífẹ̀ẹ́ yín ò mí nínú àwọn tó nífẹ̀ẹ́ yín ò fẹ́ nífẹ̀ẹ́ yín mọ́. tó sì fi lóore fún yín báyìí náà ni pé kíru ẹjọ́ wọn mọ̀ sí kóòtù mọ́ pátápátá tí ó tẹ́ bá ní wọ́n mọ̀ ṣẹjọ́ lọ náà ni láàrin gbogbo ìgbà tó fi mọ̀ ṣẹjọ́ lọ bẹ́ẹ̀ láàmọ̀ ráwọn a ò ní gbà bẹ́ẹ̀ láàmọ̀ ráwọn tí wọ́n mọ̀ sọ pé ọlọ́run mọ́sàájì kọ́rọ̀ lágbájá wọn rí báyìí torí ń dà wá láàmú. a fẹ́ gbà nǹkan èèyàn lò a ó ní ọ̀rọ̀ tó dáa lẹ́nu ni a ó sì ní ìwà tó dáa tá a fi kún lẹ́gbẹ̀ẹ́ ní gẹ́gẹ́ bí ìmọ̀ràn yìí ẹ̀dá ọlọ́run ti ṣe ọlá fún yín kọjá kẹ́hìnsẹ̀ pé ẹ fẹ́ máa wojú èèyàn ẹ̀yin tó yẹ pé táàyè rẹ̀ bá wà ní ẹ̀wù kọ̀ láti gbé mọ́sálásí kẹ́ kọ́ mọ́sálásí sínú mọ́tò yín níbi tí ìsúnmọ́ ọlọ́run ọba yín tó dé nínú ìgbà tí mo rí yín tí mo mọ̀ pé má sọ pé ibi yìí o Barrister Abdulsalam ló ní kán tó tẹnu ọ̀dọ̀ yín mọ́sálásí ni wọ́n tẹ̀ níbi tí ìfẹ́ ọlọ́run ọba tó wà tó lọ́kàn yín ẹ ò sì kọ́ ní kọ́ mọ́sálásí pé wọ́n ní kọ́ ẹ mọ́ kọ́ ẹ kọ́ kàtí wàá gbọ́ ká pé irú yín ni wọ́n mọ̀ lọ́mọ bá pàdé ní kóòtù lórí pé ọ̀rọ̀ Islam yìí ò ṣe agbára yín personality yín lè bá fi wá kó àwọn onímọ̀ jọ ní anywhere lágbàáyé ẹ wàá gbé wọn kalẹ̀ báyìí àwọn wàá ṣe báyìí lè yẹn ṣe báyìí lè yẹn ṣe community wàá jáde wọ́n wàá mú ìwé wọ́n wàá spread ẹ̀ jáde ní ìwé táwọn wí tó yẹ pé ìwé tó lè kàn everywhere rọ́bítà wọ́n gbà nàkúmíọ̀ wọ́n gbà yúmbàṣì kíní kankan gbogbo wọn ni wọ́n gbà gbogbo wọn náà wàá kà ní gbogbo tó wọ́n gbé ti kà wọ́n wàá rí pé àwọn kọ́mítì tó ṣe kíní wọ́n ṣe dáa wàláhì tá bá mọ̀ ṣe kíní ní tòótọ́ yọ mọ̀mọ̀ wúlò ìgbà tẹ́ ẹ̀ sọ pé káwọn èèyàn kan change the mode of their ablution mo ṣe mọ́ ṣàlùwàlá ẹ lọ rí change ẹ sọ pé káwọn èèyàn change mo ṣe mọ́ kírun bí bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ́ kírun no ẹlẹ́wà àlàáfíà ni. I don't want to be a devil advocate. Tó bá jẹ́ pé báyẹn la bá wà nígbà náà ni irú Yunusa 125 irú Yunusa ò lè jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́. Ní Amẹ́ríkà lọ rí tó láì ní tá bá ní ìmọ̀. Torí ẹni tí ó bá jẹ ìmáàmù has nothing to do with mo ní BSc, mo ní PhD, mo ní
HND mo ní kíní school sat ní mo kò kán táyé nìyẹn jìbìtì ló wà ń bẹ òfin ọ́fíìsì ibi tó fẹ́ lọ rèé jókòó sí yẹn lọ gbọ́dọ̀ mọ̀ tí wọ́n bá gbé ọ̀rọ̀ ogun dé bí ò mọ̀ ọgbà àti làákàyè ní fi mọ̀ ní kọ́mítì ẹ̀yin kọ́mítì ilé ẹ̀mọ́ bá mójútó ogun ẹ̀yin kọ́mítì ilé ẹ̀mọ́ bá mójútó zaka ẹ̀yin kọ́mítì ilé tó jẹ́ pé yóò mọ̀ níjókòó pẹ̀lú wọn ó jẹ́ nìkan tó yẹ pé ó wà dọ́làǹtì ni àti pé ó rí jókòó àgàlágà ló jókòó sí gbogbo àwọn tó kọ́kọ́ lọ rí kógun jà láwọn àyímọ̀yún at that time kò bá gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ni iṣẹ́ ní ó gbé lé wọn lọ́wọ́ islamically ẹ̀yin bàbá wa ẹ bá wá àwọn tó mọ̀ ṣe kọ́mítì zaka ẹ bá wá àwọn tó mọ̀ ṣe kọ́mítì orúkọ rẹ̀ ti jẹ́ ti ogun ẹ bá wá kọ́mítì tí ọmọ bá mójútó mọ́kọ́kọ́ mi ọkọ mọ́kọ̀yàwó mi ọkọ̀yàwó mi ẹni ká níyùn gbogbo eléyìí lọ́tọ̀ọ̀tọ̀ wọn nílùú kọ́mítì pé àwọn eléyìí ọmọ wọn mójútó ilé kí tó bá ṣe dáadáa ilé kí tó bá fẹ́ bẹ̀sìn jẹ́ a ò ní gbà ẹ mọ́ bá wa ní gbogbo eléyìí lẹ́ẹ̀kọ́ kó jókòó kó set up Islam that is what it's all about wọn kò ní tí pé kìí ṣàyè ẹ̀ bàbá tí ò bá jẹ́ pé torí Yunusa lẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe ìgbẹ́jọ́ ìkó God èmi ń rọ̀ yín ni torí mo rí vision yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ kalẹ̀ being in court pẹ̀lú ẹni tẹ́ ẹ fẹ́ jọ níjókòó papọ̀ pẹ̀lú ẹ̀ ń wá jókòó àlàáfíà àbẹ́fẹ́ gba nǹkan kó lọ́wọ́ èèyàn àbí ẹ fẹ́ mú ìmọ̀ràn wa lórí nǹkan ẹ wá ní kóòtù lẹ́tí pé délé yanjú rẹ̀ no tí wọ́n bá ń wí ní wọn ò ní fojú rẹ̀ wò yín àti ìran yín tí wọ́n bá lose wọn ò ní fojú rẹ̀ wò yín àti ìran yín now in you ẹlẹ́yìn wá àlàáfíà ní gbogbo Ògbómọ̀ṣọ́ but already you are laying the foundation of hatred for you and generation to come. For you and generation to come. In tó mú tẹ́ fi fẹ́ change kìíní kó rí báyìí ìtumọ̀ gbọ́dọ̀ wà lábẹ́ rẹ̀ ìtumọ̀ ni in tó fà ní kódà kò bá jẹ́ pé ẹ̀sùn náà fi kan gbogbo àwọn ìdílé yìí káàkiri pé wọn ò ní tàn ara wọn ò dì mọ́ custody wọn dáadáa ìtọ́jẹ́tọ̀ wọn ò so mọ́ dáadáa tá a bá so mọ́ dáadáa ni kò ní dàbí tilé àwọn ilé ayé lára. kìí ṣe pé mo fẹ́ fi dá nǹkan lẹ̀ láàrin tó wà ń gbòòrò but láàrin mi pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ kan tá a sọ ní ètò ṣé o pé tó bá tẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni tó máa fẹ́ disqualify wọn ní deportation can disqualify everybody kí wọ́n jẹ ìmọ̀ wọn lè ṣe but not in court. Understanding láàrin àwọn tó ní ìmọ̀ lórí ẹ̀sìn ni but kò ní wáyé bẹ́ẹ̀ lópin ìgbà tó wá gbọ́dọ̀ sọ pé nǹkan tẹ̀ ń ṣe yìí tẹ́ ẹ̀ bá lè ṣe nǹkan báyìí kíní yóò kú lọ́wọ́ yín o tẹ́ ẹ̀ bá lè ṣe nǹkan báyìí kíní ò ní jẹ́ ti yín mọ́ o. àfi ò lè direct anybody bó ṣe fẹ́ ṣẹ̀sìn wọn. Speciality tó wà níbi títọrọ Islam pẹ̀lú Christianity ni wípé kí n ṣètò Ògbómọ̀ṣọ́ nìkan ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ààfin mọ̀ ní mọ́sálásí títí ẹ̀ ààfin náà sì ti máa fi ìmáàmù jẹ but in Christendom ìṣinú pé chọ́ọ̀chì ààfin eléyìí àwọn náà gbọ́dọ̀ fi pastor jẹ. Will it define it? Why is it like that? But I'm ready to do that.
as time goes on a ó padà sọ but lópin ìgbà tó fi jẹ́ pé ti Islam gbọ́n ti ṣe ń ṣe nìyí ẹ̀tọ́ yín gbọ́dọ̀ kọ́kọ́ protect institution yẹn pabambari rẹ̀ as ọmọ Ògbómọ̀ṣọ́ níbi tí iṣẹ́ tó wà lọ́wọ́ yín ni pé this time around kò ní jẹ́ tẹ̀sìn mọ́ yóò jẹ́ ti ìjọ ọmọ Ògbómọ̀ṣọ́ tá a bá yọ pé lójú ká fi hàn ojú kí gbogbo yín nínú àwọn elite tọ́nà ṣe ọlá fún nínú agbára nínú ìwé nínú gbogbo ẹ̀ ó yẹ ká ti rí a very wide community látọ̀dọ̀ yín sí Yunusa táwọn kọjá yìí rẹ pọ̀ jù Ògbómọ̀ṣọ́ ló ti sọ dídàkudà yìí ọba àlùwà ni ò tó nǹkan kan lójú rẹ̀ yìí níwọ̀ tó yẹ pé ọ lọ síbi program tó ń ṣe nǹkan tó gbàgbé láti kí àwọn baálẹ̀ ìlú títí ẹ tí wọ́n sọ fún ẹ pé kán dákun kán mọ́ bínú bí wọ́n bá tiẹ̀ kọjá yìí rẹ báwọn èèyàn kan bá tiẹ̀ fẹ́ láàláṣẹ rẹ kọ̀ ẹ́ kán lè láàláṣẹ rẹ nílé tọ́lọ́dọ̀ àwọn bàbá rẹ lọ wà. All these evidence are on ground barrister ẹ ò wá kún ìlú lọ́wọ́ láti gba àjàgà tí ìlú rọ́lù ẹ sì wá nínú ẹni tí ń bẹ Ọlọ́run bá kẹ́ ẹ parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà nínú rẹ̀ náà lọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá níbi olókùú tí ẹ sọ pé tá a bá kú kí la ó lọ jábọ̀ fọlọ́run kí ṣe gbogbo nǹkan la gbọ́dọ̀ mọ bá aṣáájú jẹ́ ká mọ lọ sí kóòtù sí most especially tó bá jẹ́ ti tẹ̀sán pàtàkì jùlọ èyí tó bá jẹ́ ti tẹ̀sán tẹ́ bá mú yàn lọ sí kóòtù ní ìsìn tí máa ń lọ kóòtù tí lọ rí jẹ́jọ́ as a Muslim tó bá rí pé ẹ frustrate life fún mi tó bá rí pé bó ti ṣe rí ní ìsọdá náà mi ò jẹ́ wá ṣe Islam mọ́ sẹ́ẹ̀tù mọ́ bá kéèsì lọ́nà irú kí lẹ fẹ́ sọ fọ́lọ́run bá èmi o Abdulsalam ìní mo gbé lágbájá lọ sí kóòtù ìgbà tá a dé kóòtù ó wá ìyàlẹ́nu pé bóò ni mùsùlùmí bí ẹgbẹ́ mi yóò sì mọ gbogbo tìmí lórí nǹkan tó jẹ́ ti ilé wa ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ọ̀dà náà àti ẹ̀wá ṣe ìsìlámù ọmọ tó bá fẹ́ ṣe kó ṣe ẹ̀tọ́ lé wa ìyá àgbà pẹ̀lú nǹkan mi tá a bá ṣe gbà tán àwọn ọmọ ló bá ṣe wù wá it's doable that you cannot change it ó yẹ kẹ́ ẹ wo pé action tẹ́ ẹ gbé yìí kí ló ṣe nílùú ìlú nígbà tẹ́ fi gbé action yẹn irúpẹ́ yẹn náà try láti confirm láti wí pé kí ni impact tẹ́ ẹ ṣe yìí báwo ló ṣe rí lára àwọn aráàlú báwo ló ṣe já tẹ́wọ́gbà àwọn eléwo náà tẹ́wọ́gbà ẹ ó padà wá rí wípé àwọn a ò ní gbà kí ìmọ̀ọ́mọ̀ ọ lọ náà tẹ́wọ́gbà lẹ wá lérò pé bóyá àwọn nǹkan wà lẹ́yìn yín àwọn tí wọ́n tẹ́wọ́gbà nìyẹn èmi ò mi ò ní pé kẹ́ ẹ mọ́ challenge nǹkan tẹ́ bá fẹ́ challenge lórí pé kò yẹ ká ṣe báyìí kò yẹ kó ṣe báyìí but not in court n tí mi wí nìyẹn ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tó dáa ni action tó ń tẹ̀lé kì í ṣe tó nǹkan ṣe opinion mi ni ìmọ̀ràn ni mo sì fún yín kò kí ń ṣe dandan kì í dé ṣe ìbú èyí tó bá bá yín níbẹ̀ ẹ ṣe àtúnṣe ni kì í sì ti jà ẹni Islam pín sí méjì bẹ́yìn gan ti ṣe ṣe yìí ṣé kò lè mú Islam kó pín sí mẹ́fà kò lè mú kí Islam kó pín sí mẹ́fà ẹ wo bẹ́ẹ̀ ṣe rìn pẹ̀lú àwọn ògbóǹtarìgì nínú ẹ̀sìn eléwo nínú wọn lẹ rí ọ̀rọ̀ níta ń fa l'Ógbómọ̀ṣọ́ lẹ rí falẹ̀ lọ́wọ́ pé kí ni wọ́n rí sí lórí ọ̀rọ̀ imam tíbi rẹ̀ bá wọ́ bó ló ṣe rí ẹni tó bá tàṣí lu ibì kan tó ti wá gba nǹkan tí kì í ṣe tiẹ̀ kí lòfin wí the Western law
àwọn ò lè tí ì sọ ti islamically ṣé ẹ wò gbọ́ ni ipa wo lẹ bá wa sà láàrin gẹ́gẹ́ bí amòfin kíní yìí tó ọmọkùnrin yìí ṣe ọ̀dà o tẹ́ ẹ tún fi lè advice àwọn tán wà lẹ́yìn ẹ̀ ní tó ọmọkùnrin yìí ṣe ló ti dáa jù ṣẹ̀rẹ̀yìn èèyàn ẹ lọ ṣe sùúrù o ọ̀rọ̀ tí yín kọ́ mọ́ dàbí ọ̀rọ̀ barrister Hakeem Abdullateef tó wá contract wá s'Ógbómọ̀ṣọ́ tí wọn ò tí ì fún ní contract àti ẹ̀wọ̀n bí wọ́n ti fún tí wọn ò tí ì fún ní contract wọn ti ń sọ fún pé ẹ̀wù bẹ́ẹ̀ bá bá wa lọ kóòtù ẹ ò lè jẹ́ àwọn bí ó sì gbà tán gbà náà ni pé bá bá wa lọ kóòtù ẹ ò lè jẹ́ ilé ayélujára ẹ ò lè jẹ́ ẹni tó sì ń defend lórúkọ pé ilé ayélujára ni wọ́n yìí tó sọ pé wọn ò lè jẹ́ láì tí ì lọ sí kóòtù. tí yóò kí n ṣe bẹ́ẹ̀ you might be you might not you might be a lover of any political group but nínú ọ̀rọ̀ kan táwa pẹ̀lú yín jọ sọ ní release ẹ̀ níbí kì í ṣe tó wà ní Dubai yín mo rọ̀ yín ẹ gbìyànjú àtúnṣe nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ tí imam kò kàn yín as against ọ̀rọ̀ ìdílé ń jà àbí ìdílé ọ̀jọ́ ibi tí ọ̀rọ̀ imam gbé ti kàn yín ìnìgbà tí wọ́n bá ní wọ́n set up committee kan àbí kí wọ́n fẹ́ ṣe kíní kan ní you can do it with the roles you have played in governance in Oyo State and the nation in general. Ló sàníṣẹ́ kẹtẹ bá ìjọba ṣe through state government through kankan local government you as a vice chairman bla 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 táwọn nǹkan tó ń kó ti profile yín you can do it. ẹ lè fi position yín invite yẹn kan lọ́yọ̀ọ́ ní Ṣakí ní kíní kó wá jókòó ó lè ìyẹn mọ ẹgbẹ́ ẹrú sọ those good ones kan fẹ́ràn Yunusa tó yẹ pé wọn ò lè sùn pé wọn bá ti gbọ́rọ̀ Yunusa wọn ò ní lè sùn àwọn ẹlẹ́ constitution committee yẹn tẹ́wàá gbé Kúránì fún wọn pé iṣẹ́ tí mo bẹ̀yìn ní ìsìn láàrin pẹ̀lú Ọlọ́run ni ẹ fi Kúránì búra pé torí Ọlọ́run ẹ fẹ́ ṣe ẹni tó bá ṣe lè ṣe kó opt out ẹni tó bá ṣe lè ṣe kó ṣàlùwàlá ní ìsìn kó búra àwa àlàáfíà fún ìlú wa ni for you to see to the people change for money they change anytime lórí ọ̀rọ̀ owó they change anytime. Bàbá wa Abdulsalam ọlọ́run bá lọ rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kó ló Ògbómọ̀ṣọ́ orí ní ti dáadáa òun kò ní ṣe bẹ́ẹ̀ kò ní òun kò yọ ọjà sí bẹ́ẹ̀ nítòótọ́ àbẹ̀ náà ń bẹ́ẹ̀ kò wá ní já sí bẹ́ẹ̀ lẹ́yìn yín kò wá ní já sí bẹ́ẹ̀ tán kọ́ ló wá dẹ́mi ilé gbòdò kẹ́ mọ́ rí dáadáa rẹ̀ lójú yín ọlọ́run bá kò ní ṣe bẹ́ẹ̀ fún yín. For this thing or anything you want to preach out there nípa kó Ògbómọ̀ṣọ́ kó wà lódìdí àbí kẹ́sìn ọmọ dàrú àbí kíní kan mọ́ ṣẹlẹ̀ you need to, I repeat, you need to withdraw that your case in court completely, wholeheartedly. Committee wo lè fẹ́ set up ní ìsìn Ògbómọ̀ṣọ́ fàlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ tí ẹ ò ní pé ibà Abógundé nínú rẹ̀ tó bá gbé nítòótọ́ la bá wà láàfíà fún Ògbómọ̀ṣọ́ ibà Abógundé wà níbẹ̀ ẹ̀yin pẹ̀lú ibà Abógundé sì jọ ń pàdé ní court lórí ẹ̀tọ́ lé wọn àti ẹ̀tọ́ lé yòókù. Mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run wáyé mi ò force yín o count this my words to be nonsense but please at every nonsense there is sense. Èyí tó jẹ́ sense ibẹ̀ ni kẹ́ mú èyí tó jẹ́ nọ́ọ̀nì yẹn ẹ̀sùn orúgúdú ẹ̀dá sómi àbí kẹ́ ẹ̀dá petrol nínú kẹ́ sáná sí èyí tó jẹ́ sense nínú rẹ̀ ni kẹ́ lò fún torí àlàáfíà yìí gbogbo ìgbà tọ́lọ́run bá tún ní kọ́rọ̀ ọkàn yìí inú ọ̀rọ̀
publicly wàá sọ fún yín tẹ́ ẹ gbọ́ èmi ni mo promise yín wípé anytime tẹ́ bá ń jókòó wípé ẹ fẹ́ ṣe reconciliation ẹ ṣe kíni pé mo ṣetán láti submit àwọn ìwé ọ̀kan 12 pages ọ̀kan 25 pages full scar pages tí mo ti kọ tó ti wà nílẹ̀ that I can support any reconciliation committee tó máa fẹ́ ṣe lóhùn wọn kò jẹ́ dandan kí wọ́n tẹ̀lé but just telling us and analysing wípé àwọn nǹkan tó fa wàhálà lóhùn wọn sọ ni báwo la ṣe lè kọtí rẹ̀ báwo la ṣe lè ṣe tó jẹ́ pé ibi tó bá dé ìkó mọ́ kọjá bẹ́ẹ̀ àtúnṣe tá a bá fẹ́ ṣe lórí àṣẹ but in fairness to God ẹ mọ̀ jù kọjá yẹn lẹ́nu wípé I'm just too judgmental ní nǹkan tó wà lẹ̀ is because of the truth and the facts that I know about this threats or no threats kò lè pé kò lè change mind mi to me I am letting you know that one of the things tẹ́ ẹ lè ṣe pẹ̀lú anything tẹ́ ẹ fẹ́ ṣe lórí àlàáfíà ìlú àwọn tí inú sà ká jáde yẹn wọ́n gbọ́dọ̀ sínú àwọn ìjókòó yìí ó ti ká jáde wọ́n gbọ́dọ̀ sínú wọn tí wọ́n bá ti sí nínú wọn àlàáfíà wà mí ẹlẹ́ẹ̀kejì kí inú sọ ọmọ lọ lílọ yóò lọ lónìí tí wọ́n bá lé inú sà tí inú sà bá kúrò tó fi bá gbé inú sà kúrò lórí àpẹẹrẹ tí inú sà bá kúrò gbogbo àgbẹ̀ kọ́mítà àti ẹ̀rí pé kò láìpẹ́ níwáyé ẹ̀yin gẹ́rẹ́ gbogbo nǹkan tẹ́ ń wò nínú lójú ká yé ọmọ wípé tẹ́yìn náà ṣe ẹ̀yin náà tó fi hit into the politics àwọn tí wọ́n bá mọ̀ wọn mọ̀ wọ́n ti lérò pé ẹ̀yin pẹ̀lú àwọn godfathers rẹ̀ nínú sà ẹ̀ sì jọ wá tipẹ́ àwa là ń ṣẹ̀ṣẹ̀ jẹ́ kán mọ̀ wípé ẹsẹ̀ẹsẹ̀ jọ ń ṣepọ̀ ẹsẹ̀ẹsẹ̀ jọ mọ́ra yín ni kì í ṣe pé ní mọ̀ ti tàbó sí professionally ni lágbájá mo fẹ́ gbéṣẹ́ yìí fún ó kẹ́yìn mo tó rántí àtúnjókòó kan again nígbà tí mo fi wà lọ́wọ́ àwọn ọlọ́pàá mo kọ́kọ́ rí àwọn first time of seeing you ẹ jọ̀ọ́ ẹ sùn kẹtàkàkà sọ tó ní ìsìn when next you are going to the court kankan rí pé wò lọ wá sí court wípé wọ́n ní kéèsì yẹn ò ṣe mọ́ ìyá mẹ́tẹ́ bí wọ́n lè wọ́n ti sign lórí iṣẹ́ everything ṣé pé àwọn ọmọ ẹ̀sẹ̀ ni wọ́n lọ rí ṣiṣẹ́ yẹn láàárín ìgbà tẹ́ bá ṣe kẹ́ wá jókòó pẹ̀lú àwọn èèyàn kẹ́ ẹ wá rí bẹnu yóò sì tọrọ ní ìlú èwo lóye ní nílùú bẹ́ẹ̀ sì jólóyè ẹ̀sìn tó nílùú ní ìsìn how do you work freely láàárín àwọn èèyàn nínú àwọn lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn kò yẹ kí wọ́n sẹ̀ mọ́ kalẹ̀ kò kẹ́ tó lọ́dọ̀ kábíyèsí wọ̀ àtọ́ ọ̀kọ́ yẹ ká sẹ̀ mọ́ kalẹ̀ kò kẹ́ tó lọ́dọ̀ kábíyèsí wọ̀ kò sí tó wà nílẹ̀ yìí ò jẹ́ kẹ́yìn gan náà lè feel free láti lọ sọ́dọ̀ kábíyèsí tí ò bá sí ń bẹ́ẹ̀ ẹ̀yin gan fúnra láyé ẹ̀fẹ̀ mọ́ kíyàn nígboro ẹ̀rí bíbi tẹ́lómi yóò fi dá inú ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ilé kan ní ọjà ìmáàmù ilé kan kò ní í ṣe pẹ̀lú ìmáàmù wọ́n fi kọ́ lẹ́sẹ̀ ni pípé láti pé kí wọ́n rí tí wọ́n bá ń ṣe kí ni bá mọ̀ rí ṣe. ìmáàmù kò ọba kò ní mọ́sálásí táwọn kan tó wọ́n ti wo age of 50 something tẹ́sí ń pè láwọn ní youth tí wọ́n tọ́ pé àwọn ń gbẹ́jọ́ lọ sí kóòtù bàbá yóò ralẹ̀ ọ̀nkù yóò lò kò nínú ogún jù kò nínú ogún ọba ẹ wá délé ẹ ló ń kọ́ ló ní nǹkan rẹ̀ mọ́ ẹni tí ìlú ni ìlú wo lọ́wọ́ ara yín níṣẹ́ kẹ̀kẹ́ rẹ̀ rí gbìjà wọn tó wá jẹ́ pé ńgbà tẹ́yìn wá fẹ́ pín ogún mọ́ nìkan lọ́wọ́ ẹ fẹ́ gbẹrù ẹlẹ́rù kẹ́ pín mọ́ra yín lọ́wọ́ ọ wá ṣe déédéé ìgbà tí ọ̀rọ̀ Yunus wà ní gbogbo ẹ wá ṣe ní láti fi distract everybody kẹ́lẹ́ bá a mọ́ jẹ lọ bẹ̀yìn lórúkọ ọlọ́wọ́n wa bàbá wa Abdulsalam barrister Abdulsalam nínú tó lè mú àlàáfíà wá sí ìlú ní pé kẹ́ ní àwọn kọ́mítì tí ò ní jáláwó sí nǹkan àkọ́kọ́ tó sì fi ìlú Ògbómọ̀ṣọ́ ní àyà balẹ̀ tí ò ní pọ́nkọ́ kankan nínú tí ó jẹ́ pé yóò wá pẹ̀lú rọrùn jùlọ ní lílọ tí Yunus àwọn
ó ti lọ náà o, ọ̀tún ni ó gbà lọ ni, òsì ni ó gbà lọ ni, wájú ni, ẹ̀yìn ni, òkè ni, ilẹ̀ ni, nìkan la ò tí ì mọ̀. Àwọn nípa tí lọ Yunusa is gone. Ọlọ́run gbàdúrà wa. Assalamu alaikum.